AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ìyá ṣe kókó lára ọmọ. Òrìṣà bí ìyá kò sí o. Òrìṣà bí ìyá ò sí. Ìyá ṣe kókó lára ọmọ. Bẹ́ẹ̀ ni Àyìndé rí sọ. Kí ni Wàsíù Àyìndé Marshal ó rí sọ. Wàsíù Àyìndé ó rí sọ. Ìyá ó ṣe kókó lára ọmọ. Bẹ́ẹ̀ sì ni òrìṣà bí ìyá kò sí láyé. Kò sí. Má ṣe bí ìyá, má ṣe bí ìyá, kó lè dà bí ìyá. Láyé níbo kò possible. It can never. I'll be like a mother to you. I will do like a mother. It can never be like your own mother. Ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá. Kò sí. Kí wọ́n á sọ ọ̀rọ̀ ó bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó wá kí ó sọ bí ìyàwó ṣe gbé owó fún òun. Kí ló bí owó tí ìyàwó gbé fún òun ni pé tóun bá lọ sórí show tóun bá ti gba owó tí wọ́n bá fọ́n máa fún òun bọ́ńdù òun máa kọ ọdún tó fún òun bọ́ńdù yẹn òun máa sáìnì sí òun máa kó àwọn owó yẹn òun máa fún ìyàwó nínú ẹ̀. Ìgbésẹ̀ tóun bá ń lọ òun máa fún ìyàwó lówó. Ìyàwó kì í ná ìyàwó máa ń tọ́jú ẹ̀. Àwọn tó ń bá ìyá gbé tó ń assist ìyá ló ṣe gbogbo ẹ̀ wọ́n jí owó ìyá. Wọ́n á ti jí owó yẹn kù 11 million 6 àbí ìlókè wọ́n ti jí kù 11 million 6. Ìyá wa kó owó yẹn wá gbé òyìn fún K1. Ìyá wa ní pé òun fẹ́ fún ní nǹkan owó fún. K1 wá ní pé òun lọ́wọ́ òun fún yín lówó kò ṣẹ̀lẹ̀ lẹ́lẹ̀ fóun lówó. Ìyá ní kó gba ilé fóun fún lélẹ̀. Ìgbàsọ́nà wa ń tú owó yẹn ó wá pé àwọn owó tóun ń pa lórí stage. Tóun lébẹ̀ tóun sáìdì lára pépà tó máa ń bọ́ndì bọ́ tóun ti sáìdì sílẹ̀ òun máa ń owó rí bẹ́ẹ̀. Òun pé owó tóun gbà lórí stage ìyá òun tó tún gbé fóun. A fi fọ́nrán hàn yín ẹ máa wò ó ẹ máa gbọ́ láti bẹ̀ ẹ máa gbọ́ látẹnu Wàsíù Àyìndé ẹ máa gbọ́ látẹnu ẹ̀. Òun tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ẹ̀ tó ń fi wo channel mi lórí subscribe síbẹ̀ subscribe kó like kó comment kókó ṣe pàtàkì subscribe jọ mo ń bẹ̀ ẹ́ ní subscribe báyẹn kọ́ tàn ẹ́ pé kinní kan àwọn ń gbé fake news ìlú ìlà gbé subscribe síbẹ̀ kó dẹ̀ comment kó dẹ̀ share fáwọn ọ̀rẹ́ ẹ̀ kó dẹ̀ like ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo fọ́nrán yìí kí wọ́n lè ọtí yẹn ọlọ́run àdúró tì yẹn ọlọ́run àforíjì màmá o ojú wa tó dúdú kan ọlọ́run àjẹ́ ó dáa ẹ̀yìn tó fílẹ̀ ọlọ́dúnmọ̀ ní yóò gbàgbé o ọlọ́run àfọwọ́ kẹrin ọlọ́run àtọ́ sáfẹ́ rere ọlọ́run àkójú aláwọ̀ ahádá aláwọ̀ tó wọ́n dáná ìwúlá náà fún ìfàlà ahádá kó bá ọ kó bò kó màmá kó bá òun kó ọ̀hún tèmi náà. Ẹ wo fọ́nrán náà kí wọ́n á sunkún o èmi gan fìlì ẹ̀ pé ìyá ṣe kókó ara ọmọ òrìṣà bí ìyá kò sí láyé. Ìyá bá ṣe ní pé ìyá ní wúrà kò dẹ̀ sẹ́ni tó fẹ́ràn wúrà ó máa fẹ́ràn wúrà. Wúrà pass through pains kó tó di gold kẹrin it went through pains. Ìgbàdùn náà òdúrà mọ́tẹ́ ní gbígbá ní inú náà ní gbígbé kó tó di gold. Ìyá náà pass through lot of pains láti kékeré ní ilé ọkọ ní kó tó lóyún ní kó tó bíbọ̀ kó tó bímọ. Ẹ wo fọ́nrán yìí kí wọ́n dẹ̀ sunkún ojú ẹni jẹ́ pẹ̀lú bí ìyẹn ṣe dàgbà tó. Ẹ wo ẹ like ẹ share ẹ subscribe ẹ comment. Boom! Ìyá ṣe kókó lára ọmọ. Òrìṣà bí ìyá kò sí o. Òrìṣà bí ìyá ò sí. Ìyá ṣe kókó lára ọmọ. Bẹ́ẹ̀ ni Àyìndé rí sọ. Kí ni Wàsíù Àyìndé Marshal ó rí sọ. Wàsíù Àyìndé ó rí sọ. Bẹ́ẹ̀ni òbí ẹ̀ òun lọ́lá wọn bá ń bẹ́ àìmọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni ìmọ̀lẹ́ ẹ̀fẹ́ mi lówó. Èmi ni máa fún yín lọ.
ìyá tó bí wọn ó ti lọ ọdún kékeré. Àwọn òbí wọn pa àyè. Ọpẹ́ ni kẹ́ máa dá, ọpẹ́ ni kẹ́ máa dá, kò sí ní kò ṣe ìbẹ̀rẹ̀ Ọmọ bá ní ìlú péjú Èkìtì, ayọ̀pá ní ìjà ìyá mi àti mọ́ṣá ìdí ìyá ìdúró. Ó kọjá ọgọ́rùn-ún. Kókó rẹ̀ lè lọ sùn ọmọ nígbà Àtàwọn ṣùgbọ́n àtúrò. Ṣùgbọ́n ní ọjọ́ ìní, nípa wá bí wà sí ìwọ̀n àbábí. Ara ní onígbàlẹ̀ ọmọ nígbà òṣèlú. Ọjọ́ bí láwá bí ìwà sí Ayídé. Yàtọ̀ sí pé nínú ẹ̀sìn. Very, very important. Sheikh Suleiman Al-Miskin Bilal. Ìṣòro Adékòrò pẹ́tipẹ́. A sì ti jọ ṣe é pọ̀ ọmọdé. Ṣé o Farouk? Àdúrà ẹ̀ ti lórí wa. Wọ́n ti lórí tẹ̀jú wá fún mi. Àtọ́pẹ́ Ṣàdíyá ti lọ ọtọmátìkì. Àwọn owó yẹn, wọ́n wo owó yẹn. Owó yẹn jẹ́ àwọn owó tí máa ń pa lórí stage tí máa ń fún wọn. Ìmí ìtura kan pé àwọn ò mọ̀ pé mo ti sign ní lórí pépà owó yẹn láti tàbá lórí stage. Mẹ́rin ló fún mi ní owó yìí. Fásá ló fún mi ní àkọsílẹ̀ pé Fásá Ṣọ́bàdé wá sign ẹ̀ tó dàgbà dá owó yẹn wọ̀. Àwọn owó tí máa ń kó fún wọn yẹn, wọ́n á rí lébẹ̀ ojú àwọn èèyàn. Tàbí jẹ́ kí n mọ̀ pé àwọn owó tí mo fún yẹn gbogbo owó tó ń fún Alájà àmọ́ta. ológun tó ń jẹ lọ́wọ́ bàbá mi. Kébí ọmọba tó ní tì lóhùn tàbí ẹbí sórí tì. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ mẹ́ta tàbí ẹ̀ ti bí wọn nígbà bẹ́ẹ̀ tó di ìjọba wọn tó dájú. ọba ìwọ̀n tàbí ẹ̀ bí sí Dàgbọ́n dájú. dáadé ìfẹ́sì orí ìtàlọ́pọ̀ òsì ó nà kọ́ mi bàbá ẹ̀ lórí tì. So báyìí kó wá lọ́kùnrin. Kẹ́sì. Olówó yẹn Ẹgbọ́wọ́ náà jáde lọ́dún pín tó pín owó ọwọ́ ẹ̀ wá ní ilé òkú owó ìjọba là yìí. máa ná. Ó máa easy fún ẹ láti forgive ẹni bí ẹ̀ka mú òní change láìláì. Ṣé tiẹ̀ fọ́lọ́ ẹni bí ò lè change? Allahu Samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu Ahad, Allahu Samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ẹ jẹ́ ká ṣe polisi fún Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu lahu ma fi as-samawati wa ma fi al-ardi. Man dhal ladhi yashfa'u indahu illa bi'iznihi. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا هو الذي لا إله إلا هو عالم الغيب والشهادة وهو الرحيم. هو الذي لا إله إلا هو الملك والقدوس السلام المؤمن المؤمن العزيز الجبار في القلب باطن عذاب النور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.